fẹ́ sọ̀rọ̀ ara mi síbẹ̀ ìgbà olè mi gan fẹ́ tó lówó lọ́láyè ìgbà olè mi gan fẹ́ tó di Pablo Richie ìgbà ó dala o. hello my G. ọ̀gbẹ́ni owó yẹn ti wọlé o ó ti wọlé o yá jíká pàdé ní club lálẹ́ o kò ń ṣeré o jíká pàdé ní club lálẹ́ bó ṣe wáyé o. lẹ́nu oṣù mo ti asáré sùn èmi ní wàá ṣe yahoo bẹ̀rẹ̀ ọlọ́run jèmi ò lè ṣe yahoo àwọn yahoo tó yẹ pé tí wọ́n bá ti lówó lọ́wọ́ wọ́n máa ń ṣe làwùlà ni wọ́n máa ń náwó ní club wọ́n máa ń ṣe gbá wọ́n máa ń ṣàwó mi ì lè ṣe yahoo láìláì wàláì ògùn owó máa lọ sí because tí bá di sògùn owó yẹn kò sẹ́ni tó máa mọ̀ pé ògùn owó mo ṣe mi ì dẹ̀ nílé sọ́jà àbí kéèyàn ó ṣe sọ pé ògùn owó nìyẹn sì sá ògùn owó máa lọ sí. bàbá sẹ́ni tí mo bá wà yìí apc ten wo lè ti tèmi ó kọjá 24 apc ń bẹ̀rẹ̀ tí ó kọjá bẹ́ẹ̀ ìgbọ́ pa bẹ́ẹ̀ ṣe ń wò mí bàbá sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ní tí mo bá wà yìí tẹ́ ẹ̀ bá ṣe fún mi ayé yín ó bàjẹ́ ọmọ yín ó ta ó sẹ́yìn náà bẹ́ẹ̀ ni o tẹ́ ẹ̀ bá ṣe fún mi nǹkan tí mo bá wà yìí tẹ́ ẹ̀ bá ṣe fún mi ó ṣe yín ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò mí mo fẹ́ lówó ni. ó lówó bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ sọ̀gùn owó bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀gùn owó ni. gbé fún ọ ok. mo ti parí ẹ̀ oníbàárà mi kan mo ṣe fún ngbà lọ wẹ̀ lódò ẹjọ ọsàn gan ni wẹ ni àbórù gan jọ. kò sígbà tó wẹ̀ tó wẹ̀ o ti yé mi ẹ sábà èmi lọ máa sọ̀gùn jẹ́ o ti yé mi. tó o bá sàtí ó bà jẹ́ ewé ò pé ni iṣẹ́ tí mo sì gbé fún ọmọkùnrin bẹ́ẹ̀ sẹ́mi yóò gbé bẹ́ẹ̀ yìí tó bá sì lò yóò jàwé òtútù ni. rédèrèdè. ẹ bọ́ sí mo jà wèrè ẹjọ do I look like wèrè mo dẹ̀ ṣe wà ṣe àmì pé mo fà ju Bobrisky lọ sáà ẹjọ sí èmi àti Bobrisky ẹjọ nínú èmi àti ẹ̀ta lọ́fà ìdílé mi àti ẹ̀ sórí pé lórí burúkú ọmọ ni.